قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وليتك تحلو والأنام مريرة وليتك ترضى والأنام جباب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا صاح منك الود فلكل هين فكل الذي فوق التراب تراب لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صواب اللهم آمين مكي الله مجاجة والله أكبر الله أكبر. مكي الله فننا مكي النبي محمد صلى الله عليه وسلم. الصلاة وأمانة نكمل صلى الله عليه وسلم. أجاك أسرى سنة بدانا يعني أها لا ترى النبي محمد تكوين يعني نتوى شجلوا لنا لا رقوة wọ́n ní ẹni bá gbẹ́ kànga ẹni bá gbẹ́ ilé ìgbẹ́ kọ́ ló yàgbẹ́ síbẹ̀. àwọn àgbàlagbà tí wọ́n ṣiṣẹ́ bẹ́ẹ̀ sì lẹ́ni lọ́gì dàbídùn kọ́ ni ó jẹ́ láyé. àwọn àgbàlagbà tí wọ́n lọ́gì dàbídùn sílẹ̀ nílùú Ìlọrin tí wọn ò dúró jẹ́ láti dáadáa wọn tábà ọmọ tí wọn wá ń jẹ lẹ́yìn wọn ẹjẹ dárúkọ wọn mọ̀nà káyì àwọn tí wọn ò jẹ́ ó tán ìkánú ààyè kan la wà ń lẹ́yìn bàbá wa ń sàkámà kọ́nà ń kó wọn náà àwọn tí mo máa dárúkọ kọ́ṣàlékún wọn kẹ́rẹ̀ àti bẹ́ẹ̀rẹ̀ fáwọn tí nílé ìdárúkọ lọ́jọ́ báwa akẹ́ àwọn àfàwà. ọlọ́run tó bọ́wọ́ jẹ́ wọn fọwọ́ kò fẹ́ rí jọ gbà wọ́n lọ́jọ́ ìdájọ́ àṣẹwò àlùmí sọ́ọ́lù jẹ̀ǹta ẹlẹ́kùn ẹ̀jẹ̀ pariwo ṣéèkù bàbá pariwo ṣéèkù ní dáadáa àjọpọ̀ àdúgbò wa. الشيخ تكرو عليا بابا وني بابا قالي يلا الشيخ أحمد صمد عليا بابا وني قرأ بابا بجوري بابا وني سرو bàbá mẹ́rànsá àlùfáà Adam àlèlórí alimọ̀lẹ́kàsí Adam àlèlórí agbègbè Adam àrọ̀yọ ala kulli fannin Adam àlèlórí òkú dárò olóyè búlù rẹ̀ bẹ́yà yìí dárò olóyè búlù àti green mo mú lógo ní ẹ̀tọ́jú bàbá wa ìsàlẹ̀ ìtàní tó lọ náà ni mo sì rò pé ìyá ni bàbá Ádámà ní ìlórí Ádámà ní ìlórí ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣẹ́gun ní alimọ̀lẹ́kàsí Ádámà ní ìlórí ṣé dárò lọ́wọ́ lórí ìlú nìkan yìí green ló kò sí ètò ìdálùbáríkà gbogbo ẹ̀. wọ́n tọ̀rọ̀ jàrá olúwa ló mọ̀ jẹun nínú ọtún ní
شيخنا لقدي الشيخ يوسف بابا لاباجي لا تري شيخ أباري هلولا الشيخ بكر أداري جدوما لا تري شيخ لا سلاتي مرفات ورسوك إليه أفوى إندا يوم لا يومين nínú ọtún ṣùgbọ́n sàlàkì nínú ọtún ìdásíkò sàlàkì àṣọhùn bàtà ṣíkò sàlàkì lára ọtún aṣáájú ṣòdì àbúrò lẹ́kàdé ṣíkò sàlàkì. عبد الله صلاتي نقب العشرات شيخ صلاتي لا روتني شاذلي وزنبو نبوتني شيخ يحيى صلاتي أمين الجيش يحيى صلاتي الجد وسلامه yẹn àkọ́kọ́ ayé tí ti mú mi dání ó dà ó kù sọ́jú méjì sábàbí ogun mi ní mú dání yẹ kúrú wọ̀ láti bá tẹ̀lé ìgbàlagbà ẹ wá jẹ́ ọmọ ẹ̀gbọ́n náà iná. nínú ọdún yìí àwọn bàbá ń sàkámà ẹ bá gbọ́ mi alẹ́ àmàlí àbí àmàlà àmàlà tí. Ojú yàrá àdùnnà ọlọ́mọdé jáde níbẹ̀. Àṣẹ ìkù Musa Àlùbárí láti kọ́ sí bàbá Sàkámà ìlú ìpínlẹ̀ Àlùbárí bàbá kọ́lé lọ́gbàwá Àlùfárí ó yẹ kí ẹjọ́ bu ẹyẹ tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀. Àṣẹ ìkù Musa Àlùbárí. Baba Sàkámà nínú ọkùnrin Ahamadu Olùfárí nínú ọkùnrin Sheikh Musa Sàkámà Musa Bulu Ahmadu Musa Sàkámà. محمد صالح الشيخ صالح الفاز كاما نيرات الإسحاق ساكاما الله أكبر بيبات الله الله أكبر Abubakar Sàkámà. Bí n bá bẹ̀rẹ̀ kẹ́kẹ́ mo máa yún. Látara bàbá ìmáàmù àgbà gbogbo olú lọ láti gbogbo agbègbè rẹ̀ bá ṣe sẹ́ẹ̀kù. Àṣẹ ìkù Abubakar Àlùfáà Sàkámà. Alikali Sàkámà ẹgbẹ́ Alikali Sàkámà ẹkùn lọ́rùn abájọ kínú nínú ẹ̀tọ́ ọba wà dàbí ẹ́ àbúgbòlè ńlá kìí ìmáàmù Fúlàní ìmáàmù Fúlàní wọn ní ìlú wọn bàbá wa ìmáàmù Fúlàní ẹ̀yà gúnmọ́ lọ́wọ́ bàbá Abubakar Sàkámà níjọ́ tí bàbá ẹ̀ ní àgbà ìmáàmù ìlú Ìlọrin
tí wọ́n ṣe wòlíì mọ̀ fún wọn ní ìlú sàárẹ̀ mo wà ń bẹ̀ ọlọ́mọ ti dá nínú ọjọ́ náà mọ́. bẹ́ẹ̀ ni ẹni bá wà ní ọmọ àgbọ̀ láì ẹ̀ẹ́tì àwọn ọmọ ọmọ nìkan atọ́jú ti fẹ́ gbé ó ní tó bá dé mo wà ń bẹ̀. bàbá ìmáàmù Mùláyí máa sọ pé mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ìmáàmù sàárẹ̀ pé kí lorúkọ rẹ̀ ó wá ní orúkọ òun ní Abubakar. wọ́n rò pé olórúkọ àfáà mi ní ìsàkámọ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀. àṣà ìlú Abubakar bàbá ìsàkámọ̀ onígbàgbọ́ ní lágbára. àtúnfiṣẹ́ ni bàbá ìmáàmù ọlọ́mọṣà dárí wọn pẹ́. nínú ọdún ni barahamu mukaddamu الشيخ إبراهيم بن عبد الرحيم بن عبد الرحمن المقدم. bàbá pátápátá ni bàbá bọ́jú rí bàbá sọ̀kọ́ ti ṣe sọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ ni ẹlẹ́gbẹ̀ẹ́ bá ṣe ṣe ikú. الشيخ إبراهيم بن عبد الرحمن المقدم bàbá sàkámà bàbá bábúrì. olúwa bá wa kí wọn àwọn òkè apátákì títí wá lórí Ìlọrin àníní nínú ọdún Yúsúfù sàkámà. nínú ọdún ni Buhari máa ń bàbá ọjọ́ lẹ́kọ̀ọ́ ní ẹ̀. nínú ọdún ni Mahamudu sàkámà. Buhari máa ń bàbá ń bẹ̀rù wọlé kúrò. Yahya makaranta. nínú ọdún ni Yahya yẹ̀ǹda sàṣà. nínú ọdún ni Ìmáàmù Kolo. الشيخ يوسف إمام Kolo. الله أكبر. bàbá ìwé nípa sọ́gbọ̀n ìmọ̀ràn Kolo iye kan fún àmì ìtìtì. nínú ọdún yìí Ṣẹ́ìkùnà Sànúsì. àfáàrà àgbà Sànúsì ìjẹ́ kòrò. wọ́n jẹ́ wọ́n nínú ọdún yìí ṣe ìfẹ̀dá ìmọ̀ọ́ká. àbá ṣe ìfẹ̀dá kàdìríyà ẹ̀yà gúnmọ́ náà. ṣe ìfẹ̀dá àṣàlátì nàkúrò lẹ́àṣìláàbù ṣe ìfẹ̀sàlátì amírò mi jẹ́ ìṣe Yahya Salati amírò mi fún mi ìpàdé ìdìbàkà. Allahu Akbar. Ọlọ́pàá ń jáde rú. nínú ọdún ni Muhammadu Sani Awal wòlíì ni ó kí ló ṣe é. nínú ọdún ni Abudu Salami Akọsílẹ̀. nínú ọdún ni ṣéwù náà láti fún un. lára ọdún ni Abudu lè bàtà ìyàsí. Allahu Akbar. ọlọ́run dákun bá wa ṣe lótó. dákun lọ́rọ̀ rẹ ọlọ́run bá. bàbá àwọn ọ̀tábára ọ̀tẹ́ ni wọ́n. Abudu lè bàtà ìyàsí ọ̀tẹ́ ni wọ́n. ọlọ́run dákun lọ́rọ̀ rẹ bá wa ṣe lótó ìlú Ìlọrin. kódà bàbá àwọn olùdíje ń ṣe ọ̀tẹ́ sì ni wọ́n lọ́dọ̀ àwọn olólùfẹ́ wọn. Allahu Akbar. Nuru ni ti Sheikh Adam Yahya Al-Fulani Kano. bí màálù bá gbégbá ọ̀pá kan ṣoṣo ní Fúlàní bí ń da gbogbo ẹ̀ wọ́n ní 2,000 naira ni wọ́n ń tà. ọmọ ní àwọn fún mi láti orúkọ bàbá wa Yúsúfù
ìmáàmù kòló àbíbẹ̀kọ́lé àtàwọn àjìdáàdù bàbá wọn sàkámà gbogbo lòwù nínú ọdún yìí àhàmẹ́dù ìkókó yóò lára àtún àlùmá nìkan bàbá wa ní ọgbà kò sí sí màmí jẹ́ yìí ádámù ní Ìlọrin ní. Bí ẹ bá wá fájú náà bàbá wa ádámù ní Ìlọrin bí ẹ bá ti rí wọn ti rí wọn bí wọn bá ń gbé ádámù ní wọn nípa ọmọ wọn ṣe ìròyìn ní wọn tó ní bàbá àlìkálí dà jáde ìwé dárúkọ yìí. Bismillahirrahmanirrahim ló fi àwọn àgbàlagbà náà nínú náà kò fi kí ìkàlẹ̀ gbogbo ẹ̀yìn àrùn àwọn àgbàlagbà ọlọ́mọṣàjà ní gbà wò bàbá wa ìsàlẹ̀ àkànní àgbàlagbà ní ẹ̀sìn wa fẹ́ darúgbó mọ́ àdídì ìwé náà lọ́wọ́ nínú bàjẹ́ alùpàá nígbà Muhammad alaihi wasallam aláfíà náà lọ́wọ́ ní ṣe fíafíà lánàbíà Muhammadu alaihi wasallam azim alaihi wasallam. Ok, albarka ma ba sa kama to shara da fani Allah. Ok. Ọmọ Ànábì yorùbá Ànábì náà àdínú wọn tún náà máa nẹ́bẹ̀ ọlọ́mọ ti pa ní ìsìn wa bí n bá ilé sọ pé nínú wọn tún ní ẹnìkan tó ń bẹ láyé kó múra a máa sọ pé aláyọ̀ òkè mi náà mo ní ṣe ti fẹ́ kú àwọn tó ti lọ là ń dárúkọ kọ́nà fẹ́ àlùbáríkà àwọn àwọn àjùbá yìí lọ wọ́n kí bàbá mi àgbà àfa àwọn oníwà sí èmi ẹ ti dàgbà àfa àgbà bá àbárí kọ́ mọ́ ọ̀rọ̀ ń bẹ àgbàkùn sásìkò ilé kan bẹ tó pínlẹ̀ àkìlẹ̀ ní ìsìn nípa yín bàbá Khalifa Sakama bàbá Khalifa ní Adábàtà ẹlẹ́kùn ẹja ní ìjẹ̀bú bàbá Khalifa ní Adábàtà kápẹ́ wọn ní nínú ọdún ní bàbá Adábàtà ọlọ́mbà kẹ́ wọn ọlọ́run ojú ló dàbí dáadáa ní bàbá Khalifa Adábàtà àwọn àgbàlagbà ní ẹ̀rọ àwọn ọ̀nà náà rárá kò ní báyìí náà jọ lọ́la nẹ́bí Muhammadu anẹ́bí tó ìjọ nìkan kan wọ́n ní kájọ fún ẹ má bá lọ àwọn máa tí wọn wọlé àwọn àgbàlagbà ti fi fún wọn tó fi bọ̀ gbogbo àwọn ẹ̀yà náà ni wọ́n fi ọ̀nà mọ́sàgbà ní bàbá ọ̀sán nígbà lágbàbàtà pọ̀ àwọn ẹ̀yà lọ́rùn حفظكم الله ورعاكم أنا بابا مساكي بابا وابا أولى ساكن بابا authentic ولي ما ولا ما ورا بابا وابا ليني الفلاني ولي ما كمان ولي ما ولا ما ورا بابا وابا بابا سكامة شيخ يعقوب أنا أعرف إيش أجمع البركة نبي محمد فكفى أقصله وكفى محمد ثاني أول وكفى بقى من الناصر تبقى هي البلد رباء وعفاء يعني كالي شكر الله ورعاكم أشهر هي له رفايا مو سنكابو سنكاب وكان يا وام أمانة أنا ونبقى جوجو وكيف بقى يا وام ليس كما أنا ما سأقاري يبقى البركة نبقى محمد وكيف بقى ليس كما أنا مش جاري هبة السلام عليكم ورحمة الله وبركاته. إلى أياسا أيها ممكن تدخل إلى يوم ونجمعوا أفني بدر والنبي محمد صلى الله عليه وسلم. يوم البيت نجري لاي نجري نيكي يوما ولما جاء حي في الحياة وحي في الممات. yóò jèrè láyé yóò jèrè ní ìkìyàwó ọmọ ìwé mi bẹ́ẹ̀ kò ní táwọn náà yóò rẹ̀ jẹ́ lára ọmọ. bàbá abájúmọ̀dà à ń dárúkọ nígbà kálífẹ̀tà abájúmọ̀dà àbá wọn bẹ́ẹ̀ ànábì ló kó wọn. àṣírí kankan bá Muhammadu ṣáà ló kó wọn
ẹjẹ́ àjọrọ̀ máa ògbó ànábì mi ìjàmá wa ká lè jèrè láyé kásì lè rí dùnú kìyà ọmọ olúwa ṣèkẹ́ tó kọ fún Muhammad àtàwọn ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn sàhábà báyé bá ń jáyé báyé bá sì tún oníjàyé máa. مدعو يكرر محمد يا رسول الله النبي محمد النبي محمد النبي محمد النبي محمد رسول الله النبي اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه الاخيار وسلم تسليما كثيرا.